Alaroye máa wí o. Ṣẹ́yìn náà ti gbọ́ Nnpcl ti tún fowó kówó epo bẹntiroolu, èyí niye tí wọ́n ń tà báyìí. Lẹ́yìn bí ọ̀sẹ̀ mẹ́ta tí wọ́n ṣe bẹ́ẹ̀ gbẹ̀yìn, iléeṣẹ́ tó ń rí sọ́rọ̀ epo bẹntiroolu nílẹ̀ wa Nnpcl ti tún kéde pé àwọn ti fi kún iye táwọn ọmọ Nàìjíríà yóò máa ra jálé epo bẹntiroolu kan báyìí. Ní báyìí, $1,025 naira ní iléeṣẹ́ Nnpcl yóò máa tepo ìpínlẹ̀ Èkó báyìí, tí wọ́n sì ti bẹ̀rẹ̀ sí í tà bẹ́ẹ̀. Ṣùgbọ́n $1,030 làwọn iléeṣẹ́ alágbàtà epo yòókù ń tà. Eléyìí yàtọ̀ $2.2 tí iléeṣẹ́ Nnpcl ń tà tẹ́lẹ̀, táwọn iléeṣẹ́ epo yòókù sì ń tà lówó tó lé $1,000 fún jálẹ̀ epo kan. $1,50 $1,050 ní iléeṣẹ́ Nnpcl tó wà l'Àbújá ó máa ta jálẹ̀ epo kan, láti $1,000 tí wọ́n ń tà tẹ́lẹ̀. Ní gbogbo àwọn agbègbè bíi Kùjé, ojú ọ̀nà airport àtàwọn agbègbè káàkiri ni wọ́n ti yí mítà epo wọn sí iye owó tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kéde yìí. $1,060 làwọn iléeṣẹ́ epo aládàáni yòókù yóò máa tepo tiwọn, èyí tí wọ́n sì ti bẹ̀rẹ̀ sí í tà bẹ́ẹ̀ látìgbà tí ìkéde yìí ti wáyé. Ọ̀pọ̀ àwọn aráàlú ni wọ́n ti ń kọminú lórí ìnira àti wàhálà tówó epo tó ń lọ sókè lójoojúmọ́ yìí ń kó bá wọn. Bẹ́ẹ̀ ni wọ́n ń bẹnu àtẹ́ lù ìgbésẹ̀ náà, èyí tí wọ́n ló ti ṣàkóbá fọ́rọ̀ ajé àwọn. Tẹ́ ò bá gbàgbé, lọ́jọ́ Ìṣẹ́gun Túsídẹ̀ẹ́ ọjọ́ 19 oṣù yìí ní iléeṣẹ́ Dangote kéde pé kò nílò kí iléeṣẹ́ elépo ilẹ̀ wa tún máa lọ ra epo nílé òkèèrè. Ó láwọn lánìí tó àtàníṣẹ́kù tọmọ Nàìjíríà lè lò, èyí tí ó dín wàhálà àtàwọn ìnáwó lílọ ra epo nílé òkèèrè kù. Alaroye gbọ́ pé ó ṣeé ṣe kí wọ́n tún fi kún owó epo náà láìpẹ́ rárá.